dùn fún ọ kò lè dùn nítorí pé ìwọ náà ò lè bímọ gìlọ̀tọ̀ kalẹ̀ kó o pè láròlé kí obìnrin kan sì mú ayé rẹ̀ kó bọ́ ọ bàjẹ́. Ẹ jẹ́ á máa ṣe díẹ̀díẹ̀. Mo gbàgbé wípé kì í ṣe gbogbo ìwà tíwọ náà wù ló tẹ́ ọkọ rẹ lọ́rùn. Gbogbo wa á jọ máa manage ara wa ni. Nígbà ó bá múṣẹ́ ẹlẹ́wà tó ọ̀dà pọ̀ mọ́ alágàdàgodo tó ọ̀dà pọ̀ mọ́ wá nígbà àṣẹ bá pọ̀ jù lórí ọmọ ọlọ́mọ gan yóò fò sánlẹ̀ ẹlẹ́mìí ó gbà wọn ò mọ̀ wá ké ha wọn ò ní mọ̀ pé ètò ọ̀dàbò lójú ẹlẹ́dàá rẹ̀ lọ. Ọkùnrin mi ò lè tọrọ ò lè bá sísì lọ́wọ́ rẹ̀ mọ́ látàrí wípé ẹ ti bà tiẹ̀ jẹ́. Kò sí tí obìnrin mi tí ò lè fọ̀ fún ọkùnrin mu just because of wípé kó má bá àfẹ́yàwó mi àbí kó má wọn tẹ̀lé ọkùnrin kiri àbí obìnrin kiri. Ẹ̀san òkè o. Bí mo ṣe sọ ṣáájú nú àwọn fídíò mi ṣé ẹ rí 2025 ọdún èrè ni. Bọ́lọ̀ ń bá fẹ́ san èrè tó o ti ṣe fún ọkọ rẹ fún èrè kí ló kó. Èrè kí ló fẹ́ kó. Lóòótọ́ ṣàjẹ́ ń pé méjì obìnrin ò dénú ṣùgbọ́n sán wá ní ọba tí ẹ jẹ́ kó mọ̀ bá fẹ́yàwó mi kí gbogbo obìnrin lè rùn sí. Káyà mọ́ ń tátọ̀